wọ́n tún gbèsè wọn dé o. Àwọn agbébọn ṣekú pa èèyàn 4, wọ́n jí 100 àgbègbè sá lọ nípínlẹ̀ Niger. Ọlọ́run dákun wá gbà wá. Kò dín ní 100 ènìyàn tí wọ́n jẹ́ àgbẹ̀ tí àwọn ajínigbé agbébọn jí gbé sá lọ lẹ́yìn tí wọ́n ṣekú pa àwọn ènìyàn 4 ní agbègbè kan nípínlẹ̀ Niger. Ìròyìn náà tí ó tó wa létí ni pé àwọn èèyàn tí wọ́n ṣekú pa lásìkò ìkọlù ọ̀hún lágbègbè ìjọba ìbílẹ̀ Máṣẹ́gu nípínlẹ̀ Niger ni wọ́n jẹ́ ọba olórí agbègbè náà, ikọ̀ fìjìláńtẹ́ 2 àti ọmọ ìlú kan. Nígbà tí àwọn àgbẹ̀ tí wọ́n jí gbé sá lọ láwọn ìlú 14 níjọba ìbílẹ̀ Máṣẹ́gu àti Ráfí láàrin ọ̀sẹ̀ 3 sẹ́yìn jẹ́ 100 níye. Ìlàjì àwọn tó forí lùgbàdì ìkọlù ìjínigbé ọ̀hún ni wọ́n jí gbé sá lọ lásìkò ìgbà tí wọ́n ti kórè nǹkan oko wọn. Àwọn olùgbé ìlú náà ni wọ́n fi tipá tìkúùkù jí gbé sá lọ. A rí gbọ́ pé 61 àwọn àgbẹ̀ ni wọ́n jí gbé sá lọ nílùú Gídígórí, Pàǹdógárí àti ìlú Dúrúmí lágbègbè Ráfí àti àwọn apá ìjọba ìbílẹ̀ Sìróró láàrin ọ̀sẹ̀ 2 sẹ́yìn ṣáájú èyí tí ó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ yìí. Àwọn agbébọn ọ̀hún ni wọ́n ti béèrè fún owó mílíọ̀nù 5 náírà owó ìdóòlà ẹnìkọ̀ọ̀kan àwọn àgbẹ̀ náà tí wọ́n jí gbé. Àwọn agbébọn ọ̀hún ni wọ́n ti béèrè fún mílíọ̀nù 5 owó náírà owó ìdóòlà ẹnìkọ̀ọ̀kan àwọn àgbẹ̀ náà tí wọ́n jí gbé. Lára àwọn ìlú tí wọ́n ṣèkọlù náà sí ní agbègbè Máṣẹ́gu náà láti rí Sabon, Ríjíà, Tizonrami, Bakwai, Múló, Kawo Múló, Nasarawa Múló, Mai Azara, Foje, Mutundaya, Beji, Gidamalam, Bokuta, Chetaku àti Gbashi. Àwọn olùgbé ìlú wọ̀nyí ni àwọn agbébọn ọ̀hún tún ní kí ìlú kọ̀ọ̀kan san owó mílíọ̀nù 3 náírà gẹ́gẹ́ bí àtẹ̀gùn láti dáwọ́ ìjínigbé tó ń fojoojúmọ́ wáyé lágbègbè náà dúró. Abúlé Nasarawa Múló nìkan ló ti san owó ìtanràn owó ìdóòlà orí àwọn ènìyàn kan tí wọ́n sì ti yọ̀ǹda àwọn ènìyàn 3 láti máa lọ sílé wọn lọ́nà láti lọ wá owó tí wọ́n ó fi yọ̀ǹda àwọn yòókù tó wà ní àhámọ́ wọn. Ní ọjọ́ àìkú ọjọ́ ìsinmi Sunday ni wọ́n tún ṣe bẹ́ẹ̀ jí ọmọkùnrin kan gbé sá lọ lábúlé Fáge, ṣùgbọ́n tí wọ́n yọ̀ǹda rẹ̀ nígbà tó sọ fún wọn wípé ọmọ Nasarawa Múló tí wọ́n ti san owó orí ọ̀hún lòun ṣe. Nítorí náà ni wọ́n ṣe yọ̀ǹda rẹ̀ tí wọ́n sì sọ pé àwọn olùgbé Nasarawa Múló ti san owó náà fáwọn. Látàrí gbogbo rògbòdìyàn ìjínigbé ní agbègbè náà kò sí ẹnìkankan tí ó rí àǹfààní láti lọ kórè nǹkan oko rẹ̀. Ta ni ó lọ kí wọ́n jí gbé sá lọ? Inú ìbẹ̀rùbojo làwọn ènìyàn ìlú pàápàá àwọn àgbẹ̀ wà báyìí o. Ẹ dákun, nígbà tí wọ́n jí àwọn àgbẹ̀ gbé sá lọ báyìí, níbo ni kí wọ́n ti rí owó ìtanràn tí wọ́n ń béèrè fún lọ́wọ́ wọn? Ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́hẹ láwọn agbègbè ìlú náà nígbà tí kò sí àwọn ẹ̀ṣọ́ aláàbò tí yóò dáàbò bò wọ́n lágbègbè náà títí di àsìkò yìí. Àwọn tí wọ́n jẹ́ olórí láwọn abúlé 4 ọ̀tọ̀ọ̀tọ̀ náà tí wọ́n ní wọ́n wà láhàámọ́ àwọn ajínigbé agbébọn ọ̀hún. Àwọn ọlọ́pàá nílùú Máṣẹ́gu nìkan ni wọ́n máa ń kiri pàtírò agbègbè wọn náà tí wọn kò sì ju 10 lọ níye pẹ̀lú ọkọ̀ kan ṣoṣo. Ọkọ̀ ọ̀hún gan-an kò dúró re rárá bó ti wulẹ̀ kó mọ. Àwọn ènìyàn agbègbè náà wá ń ké sí ìjọba ìpínlẹ̀ àti ìjọba àpapọ̀ láti dá sí ọ̀rọ̀ náà láti wá ojútùú ọ̀nà àbáyọ sí ìṣẹ̀lẹ̀ ìjínigbé náà ní kíámọ́sá
kí àwọn lè láǹfààní láti lọ kéré oko àwọn. Iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ náà ti wá koro ojú sí ìṣẹ̀lẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Niger DSP Wàsíù Abíọ́dún ṣe sọ. Ó wí pé akitiyan òun sì ń lọ lọ́wọ́lọ́wọ́ láti dóòlà àwọn ènìyàn tí wọ́n jí gbé náà tó wà láhàámọ́ àwọn ajínigbé agbébọn ọ̀hún. Abíọ́dún tún sọ pé bí nǹkan bá tún ṣe ń lọ àwọn yóò jẹ́ kí àwọn èèyàn mọ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ìpínlẹ̀ Niger ti ń sa gbogbo ipá pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò yòókù láti dóòlà àwọn tó wà lákàtà àwọn ajínigbé. Kọmíṣánná ìpínlẹ̀ Niger fún ètò ààbò àárín ìlú àti ọ̀rọ̀ ọmọnìyàn Emmanuel Umar ló sọ bẹ́ẹ̀ wípé àlàkalẹ̀ òfin ìjọba ìpínlẹ̀ náà kò fààyè gba sísan owó ìtanràn kankan rárá tàbí owó orí kankan bó ti wulẹ̀ kó mọ. Tó sì rọ àwọn ọmọ ìlú láti má ṣe tẹ̀lé ohun tí àwọn ajínigbé agbébọn náà ń béèrè fún. Ó ní fáwọn tó wà láhàámọ́ àwọn ajínigbé agbébọn náà, Umar sọ wípé ìjọba ìpínlẹ̀ ti ń gbé ìgbésẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà tí wọ́n ti ń ṣiṣẹ́ lórí ẹ̀ pẹ̀lú àwọn àjọ ẹ̀ṣọ́ aláàbò láti dóòlà ẹ̀mí àwọn ènìyàn tó wà láhàámọ́ àwọn ajínigbé agbébọn ọ̀hún àti láti rí i dájú pé àwọn agbébọn náà jẹ́ lílé jáde kúrò lágbègbè náà nípínlẹ̀ Niger. Èyí ni ìròyìn ìgbéyẹ̀wò wa fún ti àkókò yìí. Ẹ̀yin pẹ̀lú lè fi èrò yín ṣọwọ́ sí wa lórí ìkànnì wa Drivetv. Láti túbọ̀ máa gbádùn ìròyìn ìgbéyẹ̀wò wa, ẹ subscribe sí YouTube channel wa, kí ẹ follow Facebook page wa àti àwọn other social media network wa. My name is Kïdnäp. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rẹ̀. Ibi ni kò máa wò Drivetv. Thank you. Chloe. Drivetv, driving you around the world.